nílẹ̀ Yorùbá òrìṣà ńlá ni Ògún, bẹ́ẹ̀ ló fẹ́ gbajúmọ̀ dáadáa jùlọ nítorí tá a bá ti ń sọ nípa Ifá olókun asọ̀rọ̀láyọ̀ tí à ń sọ nípa èṣù láàlú ògiri òkò ìyẹn Ẹlẹ́gbà. Ọ̀kan pàtàkì ní Ògúnlákàyé Ọ̀ṣínmọ́lẹ̀, olómi nílé ó fẹ̀jẹ̀wẹ̀, ó láṣọ nílé ó fi mọ̀kímọ̀ bóra. Ifá ní Ògún pa Ògún pò pẹ̀lú ní kése ó kọ́kọ́ sí mu náà ó bá sí màrò pẹ̀lú ìsọ̀nàbàbà ìlú mú yìí ìlú mú wa ìyàwó òṣìṣẹ́ Ògún yìí ṣe ìyàwó òṣìṣẹ́ Ògún yìí ṣe ìyàwó òṣìṣẹ́ Ògún yìí ṣe ìyàwó òṣìṣẹ́ Ògún yìí ṣe. Káàkiri Ìkòròdú àti agbègbè ẹ̀ làwọn ládéládé lóyè àtàwọn aráàlú pàpà àti wà tí Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá pàpà náà bá wọn péjú láti ṣàjọyọ̀ àjọ̀dún ọdún Ògún èyí tó wáyé nílùú Ìkòròdú lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ 21 oṣù Ọ̀pẹ ìyẹn December ní gbọ̀ngàn ńlá Ìkòròdú nílùú Èkó. Tá a bá ń bọ̀ Ògún kí ni yóò máa ṣẹlẹ̀ bí a kò sì bọ̀ kí làwọn ohun tí yóò máa ṣẹlẹ̀ pàápàá nínú ìrírí tí àwọn èèyàn Ìkòròdú rí èyí àti ọ̀pọ̀lọpọ̀ àlàyé ní Ìbà Gani Adams aláṣẹ àti olùdarí pàtàkì fún Olókun Foundation ṣe lálàyé. Irúnmọlẹ̀ jẹ́ irúnmọlẹ̀ tó ẹ pé gbogbo nǹkan tó bá jọ mọ́ iṣẹ́ ogun ìbọn ọta olómọ̀ pa ẹ̀. Àwọn Yorùbá ní àwọn ìlú kọ̀ọ̀kan ní ilẹ̀ Yorùbá wọ́n máa ń ṣe ọdún ẹ̀. Ní ilẹ̀ Yorùbá àwọn ìlú míì bí Irúnmọlẹ̀ míì ṣùgbọ́n àwọn tó ń ṣe ọdún Ògún ló pọ̀ jù. Ó wà lè sọ pé Irúnmọlẹ̀ méjì ló máa ń celebrate ní ilẹ̀ Yorùbá, ọdún Ògún àbí ọdún Ifá. Bàbá wa là ń ṣe o. Nígbà táwọn bàbá wa máa ń ṣe dáadáa ìlú tùbà ìlú tùṣẹ máa fi ní example kan ọdún wa ní Ìkòròdú. Nígbà kan láì bẹ̀rẹ̀ ọdún yìí ní Ìkòròdú ọlọ́run fọ̀ kẹ́ kábíyèsí àyọ̀bọ̀ mi tó lọ kábíyèsí Oyèkúsì. Almost every month or 3 weeks our ní serious crisis ní Ìkòròdú. Tàbá ti ní crisis yẹn báyìí kábíyèsí báyẹn àtẹ̀wá ní Gani ló wà àdékábíyèsí ló wà ìjọ ló wá ní ló bá lè fi mọ̀ bá mi mú ìyàwó mi kékeré yẹn ìyẹn wọ̀ mí tó yìí bá mi mú dání o àtolórí àdáyọ̀ ọ̀pọ̀ ni tó bá lọ́dọ̀ kábíyèsí àwa ní nǹkan kan ti ṣẹlẹ̀ àwọn ọmọ yìí ti lọ jàmbì kan àti màmá jọ jókòó àwa pé gbogbo local government tó yìnbọn wà pé wọn lọ sí palace àyànjú ọ̀rọ̀ yẹn bàbá ní yanjú ẹ̀ kábíyèsí àti wọlé àti fún àwọn local government yẹn lówó. Òrùpé kábíyèsí Oyèkúsì ṣe ní abẹ́rẹ́ tó 7 times. Wọ́n máa pè ní bí wọ́n bá tẹ̀lé máa pè ní àdèmà resolve. Àwọn òpè kí ló dé tí wàhálà fi ṣẹlẹ̀ ní OPC Ìkòròdú every time tó dẹ̀ take more lives. There was a time Ìkòròdú had lost 22 members láàrin oṣù kan. 22 members. Àwọn ọ̀wá ni pé kí ló fà á kí ni ìlú ìṣẹ̀lẹ̀. Inú wa ìgbọ́n tó wá jáde ni pé lábẹ̀rẹ̀ sí ṣe ọgbọ́n Ògún àti Ẹlẹ́gbára. Àwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ ọdún Ògún àti Ẹlẹ́gbára wọn. Báyẹn ṣe ọdún Ògún àti Ẹlẹ́gbára ìwé ìdí Ẹlẹ́gbára wọn Ẹlẹ́gbára wọn ni ẹ̀kọ́ kò tó mọ́tò gbá ẹ̀ nìkan. Pé ó kú àbíkọ́dọ̀ láwọ̀ ara. Ẹ̀kọ́ bá ti tọ́ pọ̀ lọ́nà ìjà ṣẹlẹ̀. A ṣe ní ọdún mẹ́ta sí mẹ́rin àti àwọn òwe kí ló fà á tí ọjọ́ bá ń ṣe ọdún Ògún àti Ẹlẹ́gbára yìí nǹkan kúkú máa ń ṣẹlẹ̀. Wọ́n ní pé àwọn fi so ọdún Ẹlẹ́gbára pẹ̀lú Ògún papọ̀. Pé àlè so papọ̀ pé Ẹlẹ́gbára ló bínú pé ẹ ti ń gbé Ògún léwu lórí. So wàá ti wá separate Ẹlẹ́gbára táwa gbé lọ sí Ṣàṣà nìyẹn. Àwọn kúta àti bàbá tí wọ́n ń ṣe ọdún Ògún yìí. Àríwá làwọn ní kòkòrò kiri làwọn wá rí o. Wọ́n kọ́lé wọ́n lo ohun tó dáa wọ́n lù mí pé ara key of the success. Mo lè wá ṣe máa ń dáwọ́ lẹ́yìn tí wọ́n dára dáwọ̀ yìí. Ó dàbí àfáà kan tó wá ṣe wá àsìkò wa nígbà tí wọ́n ṣe ìtumọ̀ àwẹ̀.
òun ní ìkọ̀tẹ́ bá ṣe tó bá lè yọ ní ẹ̀dá mọ́ ó ní ìkọ̀tẹ́ bá ti ṣe tó bá ti gbé ẹ́ tẹ̀ra mọ́ àjẹsọ́ ní ẹlọ́kọ̀ padà ọ̀nà tí ọlọ́run gbà fún ẹ tó fẹ́ fi ṣorí ilé nìyẹn wọ́n bá ti yí ẹlọ́kọ̀ padà ó ní kòrò fún nìyẹn o àfa àtọ̀nù sọ bẹ́ẹ̀. àwọn ọkọ̀ wọ̀nyí là ń ṣe àmọ̀ bí ẹ̀yìn ọmọ wa bẹ́ẹ̀ ṣe wà bóyá tó ní Kòròdú ṣàṣà ní solar coordinator wa tó ti lo 8 or 9 years bí òdu 3 bedroom flat a ní Kòròdú. tí ẹ bá ní Ìkòròdú ògbìn àbí alálẹ̀ Ìkòròdú ògbìn àbárawò lè yẹ yín ní gbogbo Èkó àwọn ọmọ akọ́ṣẹ́ ọ́fíìsì ẹlòmíì ṣe ọ́fíìsì kan alálẹ̀ Ìkòròdú ti gbé ó ti yí Ìkòròdú ọ́fíìsì ó ti di ọmọ ọ̀dọ̀ lẹ́yìn ẹgbẹ́ mi. tó bá bẹ̀yìn ọdẹ ọba ń ṣe tó bá gbé òun àti nínú ọdẹ rẹ lẹ́nu bàtà ń ṣe àwọn ọmọ tá a ṣe Kòròdú ìpòdè Kòròdú láyé ọba àgbà ẹni o òjòyè mẹ́ èmi náà dẹ̀ mọ̀ àwọn benefit kọ̀ọ̀kan tí mo jẹ nínú ìlú Kòròdú ìdí ẹni ẹni ní ilé fi Kòròdú ṣeré. òrìṣà tá a bá ń ṣe tí a ò fìdí ẹ̀ hàn mọ́ Ìbà Gani Adams náà ní ọ̀rọ̀ lórí ìpèdè yìí kí ló sọ gan-an. ṣùgbọ́n tẹ́ ẹ bá ń ṣe ìṣẹ̀ṣe Ògún tẹ́ ẹ kò mọ̀ tiẹ̀ lọ́nà ìgbàlódé kò lè yí àwọn ọmọ Yorùbá o. tẹ́ ẹ bá ń ṣe ìṣẹ̀ṣe tẹ́ ẹ ṣàlàyé bí ìṣẹ̀ṣe yìí ṣe máa wúlò fún ilẹ̀ Yorùbá àwọn ọmọ ìsìn kò lè yé wọn. àwọn ìlú míì ìṣẹ̀ṣe níra ẹ̀ nígbà tó bá ṣe ìṣẹ̀ṣe tí àwọn ẹ̀sìn méjì ti fi ẹnu bà ìṣẹ̀ṣe yẹn nílẹ̀ wá ṣàlàyé fún àwọn èèyàn wípé nǹkan tó fẹnu bàjẹ́ yìí kì í ṣe nǹkan burúkú. àwọn ọmọ Yorùbá láwọn agbóhun ti ìṣẹ̀ṣe yẹn kọ́tà kan láti ṣe yẹn pé púpọ̀ nǹkan ìṣẹ̀ṣe wa kí a má fi ẹ̀sìn bàjẹ́ wọn. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ọba àsùnmọ́ Ganiu Adéríbigbé náà kò ṣàyànnàná pàtàkì àjọ̀dún Ògún bíbọ nílùú Ìkòròdú. ìgbà tó lọ pé wọ́n ṣe ògùn àjọbọ inú mi dùn pé ààrẹ sọ pé wọ́n mọ Ìkòròdú pẹ̀lú ògùn àjọbọ nígbà kan Àyìnlá Ọmọwúrà olú máa ń bá wọn sẹlẹbírẹ̀tì ọdún ògùn àjọbọ Kòròdú tọmọ máa ní ògùn àjọbọ Kòròdú àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ kọ́ ìgbà tá a dé nílé ní ètò ẹ̀rọ pé máa bẹ́ ajá fògùn ni nígbà tí ẹ bá ní ajá fògùn ẹ ti fi ṣe pẹpẹ sùn àbí kẹ́ ti fi ṣe àsun kẹ́ ti fi wọ́n síwájú àwọn àgbàlagbà káti máa fi yẹn panu. ẹnikẹ́ni tó bá sọ pé kò sóògùn ẹni tó sọ pé kò kú pàrọ̀ ẹni tó bá ní kò sóògùn ẹ sọ pé kò sọ pé kò kú pàrọ̀. Ògún ó jẹ́ ìkan pàtàkì nínú àwọn òrìṣà ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ìtọ́ta gbọ́dọ̀ náà àwọn bàbá wa wọ́n ní ọ̀kànlélúgba àwọn òrìṣà náà ti kọjọ́ ọ̀gbọ̀n wá sí ayé ìgbà tó ń pọ̀ nílé ayé ṣe ni owó dí òrìṣà oko olówó kan mú àdá igi tó bẹ̀rẹ̀ sí ní ìlànà ó lànà náà kò tí ì débi kan ṣèdàgbà ọwọ́ ẹ̀kọ́ ibẹ̀ ló kú ti yọ àdá irin ẹ̀ jáde ló bẹ̀rẹ̀ sí ní la ẹ̀nà òun ló fi lànà dé orílẹ̀ gbogbo ayé tó gba àwọn òrìṣà tó kù tọ̀ ó na bàbá ṣe sọ pé òrìṣà tó bá ní tòkú òsì ẹsẹ̀ lọ́ máa fi papò dé díẹ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan àmì testimony to the God of Iron nígbà tí mo wà kékeré tí mo lọ dífá iṣẹ́ òní tó ń ṣe wọ́n ní iṣẹ́ ògùn mo ní iṣẹ́ ògùn èmi lẹ́yìn mo wà ní building engineering line bàbá yẹn wá sọ fún mi pé iṣẹ́ tó ń ṣe yẹn iṣẹ́ ògùn ni ọ̀bẹ bíkì àti bá mú láàárọ̀ ògùn ni hámà ògùn ni ṣọ́lẹ̀
Ògùn ni pọ́npọ́n, Ògùn ni wíwáìrò, Ògùn ni dígà, Ògùn ni mo jẹ̀ dúpẹ́ lọ́dọ̀ náà kó mo jẹ̀ ṣiṣẹ́ náà Ògùn dà ní fún mi. Ní ti Sunday Ìgbòho, iṣẹ́ ńlá ni kábíyèsí yìí rán Ìbà Gani Adams kí ọkùnrin ajìjàǹgbara ilẹ̀ Yorùbá yìí ìyẹn olóyè Sunday Adéyẹmọ náà lè rí ìtúsílẹ̀ lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Benin níbi tí wọ́n mú un sí. Ẹni tó mẹ́ta kan ọmọ Sunday Ìgbòho ó ta sí bàbá yìí àwọn èèyàn lọ ta ní ẹ̀ bàbá yìí pé ọmọ mi ni ọmọdé ló sì ṣe tó bá yá ààyè àwọn náà ṣe ju tiẹ̀ lọ. Gani Adams tó dé ìrọ̀lẹ́ ìwé tó lè rí ní òwútu nínú àwọn ti àlẹ́ Gani Adams ẹni tó lọ òun tó lọ wọ́n ní attraction the one love of Yorùbá land ṣùgbọ́n ilé ìwé òun dà ó parẹ́ báyìí rà ní. Gani lọ́nà tóun ṣe pé òun fẹ́ yẹ̀yẹ́ tó fẹ́ fi èèyàn láyé o ẹni mélòó ló ní followers tó gà nílé ẹni mélòó ló ní ilẹ̀ Yorùbá tó lè sọ pé òun á kó followers tó ń kó ilẹ̀ Yorùbá. Ó bá yín lọ o àánú lẹ́ríkà àánú náà wà ní gbòòkù lágbára Olódùmarè ẹ máa lọ sókè sí ni ẹ náà wàá fọmọ yẹn lẹ̀ torí ọmọ yín ni ibi tó wà rẹ kẹ gbogbo ọ̀kẹ́ bá ní lágbára connection tẹ ní yọ nítorí pé kí ni wọ́n wọ láti mọ lára torí ìyẹn ẹ̀yin ní ògo Yorùbá o ṣé ni mo fẹ́ lọ gbé bọ̀ àìmọye ọba tó lóògùn mọ́ olóṣèlú ìjọba gbé ọlọ́ọ̀dẹ̀ ní ẹgbẹ́ tí wàá gbé o ọ̀rẹ́ tí wàá gbé o bẹ́ẹ̀ ni mo ṣe pé nítorí tó wà jẹ́ báyìí ṣe ló máa jẹ́ fọmọ náà. Oríṣiríṣi eré ìbílẹ̀, idán pípa àti orin fújì tó dọ́ṣọ̀ láti ẹnu aṣáájú olórin tó fìlú Abẹ́òkúta ṣebùgbé Alhaji Sefiu Alao ló wáyé.
wọ́n bá ní ọ̀rọ̀ lẹ́nu ìgbàgbà. Ààrẹ ìyálóde gbogbogbò. Kábíyèsí. Rọ̀yí. Kábíyèsí. Ọba ogún onílẹ̀ yà wà lẹ́yìn gbogbo wa. Kò ṣàmọ́pọ̀ lóòrùn ta olówó wà nílé ayé. Àsùnmọ̀dé adé ní kékeré ọgbà. Ọba Kàbírù kọ́ Adéwálé. Ìkòròdú orí ìwọ̀n ọmọ rẹ̀ lóko. Adéwálé ní ìṣòro mi. Ìkòròdú orí bàjẹ́ ọba àgbàrá bíá. Ìyálóde kú ìnáwó mi. Àgbàrá bíá èkó tí mo máa wọlé lọ ṣeré. Tí mo lọ kọ́ ọdún fáwọn ọmọ ayé kan. Lóòótọ́ Ògún ló ní ilé arọ́ òrìṣà bí Ògún wọn ti ní pé kò sí rẹ̀ lágbẹ̀dẹ níta wà nílé iṣẹ́ tẹlifíṣàn Alóore fáwọn ọmọ Yorùbá a ò ní ríjà Ògún o ẹ̀yin náà ń kọ́ kò ní jù báyìí lọ Adéròmú Kazeem lórúkọ tèmi ọmọ ọba ní Sàárẹ̀ Olú ẹ kú kalẹ̀.